ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. Ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. Ọlọ́run sọ Ọlọ́run tó dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, bó bá kan ó ń bọ̀ wá nù. Ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. Ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. Aláburú ń bẹ àwa kan bẹ́ẹ̀, kẹ́ni máa ní وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá kù lórí jẹ́ mùsùlùmí. Ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ìgbà tá bá lò láyé eré ìsìlámù náà ni ó jẹ́ kí a tán sí, bí wà dìde níjẹ́ mùsùlùmí ṣe wá ní ọmọ àlìjánà. Àkíyèsí níwọ̀nba ṣókí lénìí, mo ní aburú táwọn Leku Leja tí wọ́n ń ṣe fún wa nílẹ̀ Yorùbá. Àdánwò ni wọ́n láwùjọ wa, fẹ́ni tó bá mọ tí wọ́n ń ṣe. Kò sí tó bí àkíyèsí mi láàárọ̀ ìní. Mo upload fídíò kan lénìí náà tí àwọn èèyàn ń lọ itẹ́ òkú, tí wọ́n gé orí òkú. Ẹ wo iye rí tí wọ́n gé, ǹjẹ́ mi yín lè kà á? Ọ̀pọ̀lọpọ̀ wa ń kọ hà. Èyí tí ó fẹ́ súnmọ́ jù gan ni wípé àwọn táwọn náà ń bẹ nínú iṣẹ́ burúkú yìí, ó máa rọrùn káwọn náà máa kọ́mẹ́ǹtì, kódà kí wọ́n tó máa ṣépè láwọn tí ń ṣe, kẹ́ má bàa fura sí pé àbáwọn ni. Àwọn tí wọ́n jágbóde gba wọn, àwọn gan lè máa kọ́mẹ̀ntì, wọ́n lè máa ṣépè láwọn tí ń ṣe, kẹ́ má bàa kẹfí sí wọn. Bẹ́ẹ̀ sì ni aburú yìí lemọ́lemọ́ ní ń ṣẹlẹ̀. Kan náà àwọn àfáà ti pè mí, wọ́n ní báwo kò yẹ ká upload fídíò báyẹn nílùú tá a ti bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀, ká máa sìnkú sí itẹ́. Wọ́n máa bẹ̀rù pé mo ní ẹ̀yin lẹ́yìn rò bẹ́ẹ̀. Mọ́sálà tí mi náà tún gbà rò sí ni wípé ká upload ẹ̀ bẹ́ẹ̀ láti lè pè wá sákìyèsí. Ìbáwo la sì mójútó itẹ́ tí òfin ní jọjá sí pé ńgbà téèyàn bá wà láyé nìkan láàmà fálú ẹ̀dá, bí ó bá wá sí láyé mọ́, ó yẹ ká lè máa bẹ̀yìn wò ibi tí wọ́n sùn sí, ká mójútó, pàápàá jùlọ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí. Bọ́pọ̀lọpọ̀ bá wá rò lọ sọ́tún rò lọ sósì wípé sówó náà ló sún àwọn èèyàn débì. Ẹ wo iye rí èèyàn tí wọ́n gé yẹn, kálukọ́ máa wá bẹ̀rẹ̀ léèrè àwọn wo nílò, kí ni wọ́n fi ń ṣe. Tó bá jẹ́ pé owó náà ni ẹjá bira wa, olówó mélòó àwọn tí wọ́n dá ìwà orí burúkú yìí wò, tí wọ́n dán wò yìí, ǹjẹ́ wọ́n ní láárí débi kí wọ́n lè bùn èèyàn bíi 10 ní 10 million naira? Àwọn òun wá dà, kí ni wọ́n fi ń ṣe? Ẹwà àwọn míì tí wọ́n àrẹ́sì tẹ́lòmíì sọ pé òun ti bẹ̀rẹ̀ orí gígé nísìnyí ọdún 6 rí, òun sì máa ń ta orí kọ̀ọ̀kan ní 20,000 naira. Wọ́n wá bi léèrè pé ọmọ mélòó ló bí, ọlọ́mọ 3 ló ń bí. Sáwọn ọmọ náà tí wọ́n graduate ní yunifásitì onírárá òkúra primary school náà ni wọ́n wà. Àwọn ọmọ ò tí ì parí, wọ́n wà ní primary school ọmọ 3. Ó bẹ̀rẹ̀ sí gé orí èèyàn tó tó báyìí. Káwọ̀ sọ báyìí láti lè pè wá sákìyèsí, ká mú mọ́ra wá, nítorí pé àwọn èèyàn ò ní gbọ́, àbí kí wọ́n gbọ́ kán láwọn ò ní gbà. Ànábì sallallahu alaihi wasallam ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika al-'afwu al-iman. Tabari nǹkan kan tí ó yẹ kó máa lọ bẹ́ẹ̀, ká fọwọ́ kọ̀,
agbára tiwa ò ká ọwọ́ ká fọwọ́ kọ̀. Ìfọwọ́kọ̀ ni pé gbogbo àwọn agbègbè bí tá a fura sí pé kíní yìí ní tí ń jẹ́ ọ̀sẹ̀lẹ̀ rí. Èmi àti àmọ́ ọ̀rọ̀ lẹ́mìí wípé àwọn òwò wa ni kí ni wọ́n ń jó papọ̀ mọ́ ni mo fi ní aburú táwọn Leku Leja ń ṣe fún wa nílẹ̀ Yorùbá àdánwò ni wọ́n o. Bẹ́ẹ̀ bá ń fojú mi wò pé àwọn náà dẹ̀ là ń ra nǹkan kan lọ́wọ́ wọn, alternative ni à ń rí nǹkan kan rà lọ́dọ̀ wọn láwọn nǹkan tá a bá fẹ́ lò láti lè fi wáwó san wa. Bẹ́ẹ̀ ni àmọ́ sẹ́mà wípé ní tí wọ́n fi bẹ̀rẹ̀ nìyẹn. Sẹ́mà wípé bí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ Leku Leja kó tó di Leku Leja tí ó kọ́kọ́ fi bẹ̀rẹ̀, ẹ̀sìn wa náà faramọ́. Nínú ẹ̀ òun ni kó gbé àjọgbá kan kalẹ̀, nǹkan tó bẹ́sẹ̀ mọ́lẹ̀ máa bá wájú ẹ̀ bí káfúrà, bí òrí, bí osùn, bí abèrè, àwọn nǹkan wọ̀nyí ẹ máa bá níwájú ẹ̀ tìró. Tí bá ti ń pọ̀ sókè tí ń rajà, bẹ́ẹ̀ ti bá látẹ̀yìnwá yóò yàtọ̀ síbẹ̀. Tó bá graduate yányá, àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá béèrè káfúrà káńfọ̀ kò ní ní. Ẹ máa lọ́dọ̀ ń bẹ, ẹ máa lọ bẹ̀ yẹn. Àmọ́ tẹ́ bá ń wérí nàkí àtẹ́lẹwọ́ jímèrè wájú wọn lẹ́tì bá. Ìtí kálukọ́ wà bí rẹ̀ léèrè ni wípé àwọn tí wọ́n ń gé rí èèyàn wọ̀nyí sẹ́mọ̀ pé eré èèyàn nìkan kọ́ ni wọ́n ń gé, èròjà tí wọ́n ń lò kún bo ni wọ́n ti rà. Bẹ́ẹ̀ sì ni Yorùbá náà ni wọ́n sọ pé ẹnìkan ò jalè bí ẹni tó gbépo lájà, ẹni tó gbépo lájà ò jalè bí ẹni tó gbà á lẹ̀. Ni mo fi ní káwọ́ pe àkíyèsí. Ànábì sallallahu alaihi wasallam pé gbogbo ẹni tó bá rí tẹ̀mí rẹ̀ kọ́ tí ò yẹ kó máa lọ bẹ́ẹ̀ fọwọ́ kọ̀, ìjọba ló yẹ kó ṣègbésẹ̀ ká pè wọ́n sákèsí. Agbára tiwa ò ká làwa fi lè fi kí ni ó fohùn ránṣẹ́. Ànábì sallallahu alaihi wasallam pé bábára rẹ̀ bá wá ká ọ̀ lè sọ lọ́rọ̀. Wọ́n náà fọkàn kọ́, àmọ́ ìyẹn ló lẹ́jù nínú ìgbàgbọ́ sọ́lọ́run. Aburú táwọn Leku Leja ń ṣe fún wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí wọn ni wọ́n gérí ẹnìkan, wọ́n fá oyin ẹnìkan lọ, wọ́n fá bẹ́ẹ̀ ẹnìkan, wọ́n jíyàn gbé toyúntoyún. Ṣé mọ̀ wípé wọ́n ń gba ẹ̀jẹ̀ èèyàn, àwọn èròjà tí wọ́n lò pẹ̀lú ẹ̀ ló fi jẹ́ ọjà sí pé ẹnìkan ò ní gbogbo àwọn táwọn náà kún bàjẹ́ yìí lọ́wọ́ ó lè dàrú mọ́ wọn lọ́wọ́ káwọn náà tó máa ṣépè láwọn tí ń ṣe. Gbogbo ìlú agbègbè tí wọ́n bá ti ń kéde ogun tájà mọ́wòrán àrẹ́ràn àràgbélayé, ẹwà dánwò ta ní nílẹ̀ Yorùbá sáwà nìkan ni. Nígbà míì bóyá àwọn èèyàn ń ṣe jàmbá, bóyá wọn mọ̀, tí ó bá yẹ pé jàmbá lẹ̀ ń ṣe ẹ pàdé pẹ̀lú Ọlọ́run. Tó bá jẹ́ pé ẹ mọ̀ ni, torí pé tá a bá ń ṣàlàyé bá pé ẹ jáwọ́ bí ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run, eléyìí ọ̀bẹ ṣe wá mu. Ìṣẹ̀ṣẹ̀ máa pariwo àwọn ìyá Leku Leja. Nínú ọ̀nà tá a lè fi ṣẹ́dọ̀ ìtí ń lọ yìí, à ń gérí èèyàn, à ń wá èèyàn tí láàyè yìí, òun ni kíjọba ó bí àwọn Leku Leja, àwọn eléwé ọmọ kí wọ́n bẹ̀ wọ́n wò. Nítorí ká máa bá wájú wọn eléwé alágbó lọ pé rẹ̀, egbò pọ́n han, egbò làwálé. Àwọn àkàtọ́ yẹ ká máa bá epo àgánwó, epo ọ̀bọ, epo ara, epo òsè. Àwọn nǹkan wọ̀nyí ló ṣe déédéé láwùjọ tẹ́ ẹ bá ti fẹ́ kí àwọn èèyàn wá ń polówó ọṣẹ bìsàbìsà, ọṣẹ tí ń mí, ọṣẹ ń bẹ tí ń gbé o, ìjọba ò sì kó wọn. Èròjà tí wọ́n fi ń ṣe wọ̀nyí bolẹ̀ mọ̀ tí wọ́n ti ń rà. Kálukú náà mọ tí wọ́n ń pè lóògùn tó sara ayé láǹfààní. Bẹ́ẹ̀ náà bá déwájú Leku Leja tí wọ́n bá ti kó àwọn kankan kalẹ̀ tí wọ́n pẹ́ eléyìí ìtọ́súnmọ́jọ́ ni pé eléyìí lọ fún ẹ̀yìn ń dùn mí, orí ń fọ́n, ara ń ro mí, ìgbádùn náà ń mú mi, ìyàgbẹ́ ẹ̀jẹ̀. Kálukú náà mọ̀, kálukú yín náà gúnnugún tí wọ́n náà bá nígbà wọn. Ogun jẹ̀dí ni wọ́n fi ń ṣe ní àbágumu náà. Ẹ̀yin náà mọ̀ wípé kì í ṣe lànà bẹ́ẹ̀. Ọdẹ́wájú Leku Leja àwọn tí wọ́n pẹ̀lú àwọn lélẹ́rú ọmọ, wọ́n ń terí ẹkùn.
tá a bá wá ń ṣàlàyé jọ́ mi tá a bá wá ń ṣàlàyé nípa nǹkan òwòsàn tó bẹ́ẹ̀ sì máa ní ìbá yìí náà sọ pé kò sóògùn ìbá yìí náà ògùn náà kí yìí náà ẹ mọ wáyé tí ò fi dàrú mọ́ wọn lọ́wọ́ nílẹ̀ Haúsá ìlú ọmọ kọ́mẹ́ntì jọ́ mi tá a bá ń ṣàlàyé pé aburú tilẹ̀ Yorùbá yìí máa lékè ń ka wọn ni aburú táwọn Haúsá gẹ́ pọ̀ ju tiwa lọ àwọn Boko Haram àwọn bandits àwọn kidnapper gbogbo ń tẹ́ ń kàkalẹ̀ yìí nísìnyí ṣé kò ti wọlé Yorùbá náà gbogbo àwọn tí wọ́n mú náà ṣé Fúlàní gbogbo wọn Sáúsá ni gbogbo wọn ṣé tápà ni wọn gbogbo bírí mélòó lẹ bá pàdé nù wọn bẹ́ẹ̀ ni gbogbo ń tẹ́ ń kàkalẹ̀ tá a bá ń ṣàlàyé aburú tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kọ̀mọ̀ lẹ́lẹ́gbẹ́ ẹ má bàrà Yorùbá jẹ́ àwọn Boko Haram ń kọ́ aburú eré burúkú tọ́bálà káyè mọ́ òun ni Boko Haram bandits kidnapper eré burúkú tó takò làákàyè òní ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bí agérí òkú kálukú máa béèrè pé kí ni wọ́n fi ń ṣe lágbàáyé kálukú mọ̀ pé terrorist wà káàkiri ayé wọ́n sì rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà níbẹ̀ náà ni wọ́n gọ̀ sí wọ́n máa fi gbà sábúrú ẹ rò pé ìjà Ọlọ́run ni wọ́n ń gbé ẹ rò pé ẹ̀sìn lọ ká wọn la eré burúkú àdánwò tilẹ̀ Yorùbá ó takò làákàyè ìmọ̀ gérí èèyàn ìtẹ́ òkú ẹlòmíràn comment ó ti kárí ayé wọ́n ń wókun náà ẹlòmíràn kẹ́lẹ̀ mi ò mọ̀ bí táwà gan wà gbogbo ẹ̀yin tẹ́ wà náà ti pátá tí ń bá ti ń ṣẹlẹ̀ tí wọ́n bá múyàn pé wọ́n lọ tí òkú wọn lọ lè ṣe kíní kan Yorùbá náà ní ọjẹ́ èyí tó sojú tiwa náà èyí táwa náà gbọ́ líla là ń sọ yẹn o àwọn Ẹdó àwọn bí àwọn ọ̀ràn míì bí bá wá ń lékè bí bá wá ń rí báyìí wáì táwọn fi gbẹ́sìn yé lọ́dọ̀ tiwọn torí pé ntẹ́nu gbọ́dọ̀ kò lé lórí ẹnu wọn kò lórí ẹ̀ ó jẹ́ kíkálukú kó lè tọwọ́ ara ẹ̀ bọ́ sọ ẹnìkan onímọ̀ ṣàlàyé nípa ogun ìwòsàn kẹ́nìkan máa ṣàlàyé nípa tó ṣe dédé ẹ̀sìn tó bálá tó lè fún àwùjọ láǹfààní kẹ́nìkan máa kọ́rin ní ilẹ̀ sí ní kò sóògùn ẹ wà ní ká má sóògùn tájà ẹ mú wa mo ní kẹ ẹ sẹ́ndì fídíò náà sí mi ibi tẹ́nìkan ti jáde lórúkọ ẹ̀sìn tó lóun ṣàlàyé nípa ẹ̀sìn yàtọ̀ sáwọn tí ó máa ṣàlàyé wé sí dírù bá a ti lè lo àwọn ohun nǹkan fún wòsàn ara àmọ́ pé ògùn eléyìí ẹ bá ti pa ń pásá ẹ wà pa tàgìrì ń pásá ẹ wà pẹ́ ìdílógúnlé ẹ wà la pẹ́pẹ́yẹ nígbà àyà ẹ wà gbogbo bí títà ti ń ṣẹlẹ̀ ntí ọmọ gbẹ̀yìn ẹ̀ náà ni bẹ́ẹ̀ sì ni àwọn gbọ́dọ̀ dákẹ́ Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladina amanu qu anfusakum wa ahlikumun nar wa qudu an-nas wal ijaratu 'alayha malaikatu bilazun sidadun la yasuna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ọlọ́lẹ́yìn mùsùlùmí ẹ pera yín ẹ pa àwọn èèyàn yín ẹ máa ṣọ́ra níbi ìyà Ọlọ́run ìbínú Ọlọ́run ẹ rántí jọ́ kan yìí tọ́lọ́run máa pa màláìkà láṣẹ pé ẹ máa dà wọ́n ná má ti ju pé ń pariwo àwọn màláìkà yìí náà gìláṣún sídáàdùn wọn nípọn láyà wọn lágbára wọn máa kó àwọn èèyàn dáná ẹ lónìí ntọ́pọ̀lọpọ̀ ń dánwò yìí tí wọ́n ń ṣe yìí ta ni ó dì wọ́n lọ́wọ́ mú ìjọba ká bẹ̀rẹ̀ láti orí chairman local government kó bẹ̀rẹ̀ àwọn tó ń ta Leku Leja ládùúgbò yìí ẹ ṣègbésẹ̀ kí ni wọ́n ń tà àwọn òun náà ń tà fún n tó ṣe dédé ẹ̀sìn èèyàn jáde yóò mọ polówó oògùn àwúre oògùn tájà gbogbo ń tẹ́rí bí èèyàn bá ti ṣògùn tájà tó ṣògùn àwúre tí ọ̀dá lóhùn n tó kù náà ni kó béèrè lọ́wọ́ àwọn tá ń ṣe fún pé bàbá èwo látò gbé nígbésẹ̀ ó sì rọ̀ wọ́n lọ́rùn torí èròjà tí wọ́n lò sí ó wà láyìíká wọn ǹjẹ́ lè yọ̀ wá ní rọrùn fún wọn kí wọ́n kàn pọ̀ sókè kí wọ́n rajà kí wọ́n lọ́dọ̀ àwọn ilé ọmọ kí wọ́n lísì gbogbo táwọn bá fẹ́ kí ni ìyàtọ̀ eré ìjímèrè pẹ̀lú eré èèyàn aburú táwọn Leku Leja ń ṣe fún wa nílẹ̀ Yorùbá ò kéré àdánwò ni wọ́n gbogbo èèyàn tó bá fẹ́ gbàgbà kò bá tó bá fẹ́ sọ ẹnìkan dèrò ẹ̀yìn wọ́n fẹ́ gbàgbà lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ kí wọ́n yọ ẹnìkan kúrò lẹ́nu iṣẹ́ wọ́n fẹ́ kẹ́nìkan kúrò lé ọkọ ọ̀dọ̀ wọn náà wọ́n ti rèrò jẹ́ ẹ̀ kọ́dà ẹ̀mí gbówó débi pé yóò tó máa rán babaláwo létí pé ọmọ ti gbàgbé kìíní ṣe kò pé o ògùn ká ẹ mọ̀ rí wọn gẹ́gẹ́ bí ẹni rere bọ́rọ̀ ìbá báwọn náà wí ẹnìkan àǹfààní wà ń bẹ lóòótọ́ torí pé àwọn nǹkan kan ń bẹ tá a ní bùkátà sí akọgùn egbò túdè oògùn ní
ẹ̀rù àwọn ká ẹ̀rù alámọ́ àwọn nǹkan wọ̀nyí a ní bùkátà sí. Àmọ́ níjọ́ wọn àná báwọn èèyàn bá fẹ́ lọ tí nǹkan kan bá séèyàn bóyá bìkan rí lára èèyàn fi bìkan dá tán bá ní ìdìpẹ́ pé ọ̀rẹ́ èdò lánà fẹ́ lò wọ́n bí àwọn Fúlàní ní ẹ wo iye bí wọ́n ti sánná ní tó pé ẹ bá wa bẹ̀ wọ́n ẹ ránṣẹ́ lọ gà báyìí ẹ ránṣẹ́ lọ lù báyìí ẹni dákun àwọn ọlọ́dẹ ẹbẹ̀ a nídìí ọ̀rá kinní kan tó bá jẹ́ pé ara ríro ní bá ròyàn tí wọ́n sì ti lo gbogbo oògùn tó wà níkàáwọ́ wọ́n lo orúngọ̀ wọ́n lo gbogbo ẹ̀ kò kó bẹ̀ lọ ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá a nídìí ọ̀rẹ́ ẹ̀yin àwọn ejò ẹ bá wa lọ síbì kan ẹ bá wa tẹ̀lẹ̀jìbáàtì náà ni wọ́n bá débẹ̀ torí pé wọ́n gbà yí pé kéjù tó bọ́ àwọ̀ọ́lẹ̀ fọ́rẹ̀ náà ní bọ́ wọn yìí bá bọ́ àyàfi tọ́lọ̀ bá ní ọlọ́jọ́ ẹ̀dẹ́ fọ́rẹ̀ ní ó bọ́ padà ní ìfẹ́lẹ̀ yìí mọ́ lágbègbè ìwòsàn nìyẹn. Àmọ́ gbogbo àwọn ń ta ẹwọ́n wàhálà tí wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí jìnnà sáàrin ìlú tí wọ́n bá fẹ́ lu ọ̀rẹ́ ekùn ọ̀rẹ́ ìjòlá ẹwọ́ wàhálà tí wọ́n ṣe nígbà náà tá bá sì ń béèrè fọ́rẹ́ ìjò ọ̀rẹ́ ìjòlá ọ̀rẹ́ ekùn kò sí nǹkan tó fẹ́ lò fún ìwòsàn ara àlàáfíà alágbájọ́ lálàáfíà ni. kọ́ra bó ti jáwọn nàìjásà tó takò ẹ̀sìn wa tó tá bá fẹ́ ìtọ́ kinní kan bítọ́ ẹ̀sìn ni o bítọ́ kìnìún ni o bítọ́ ẹkùn ni o lágbájá ọlọ́dẹ orí ń ṣe bí agánigàn náà àmọ́ kẹ́yìn ọjà rẹ̀ ọ̀yá ó wálé láti Kánò wọ́n ní wọn àbí ká mójútó ẹ wá jí gbogbo ẹ̀ padà láti bí 30 ọdún lónìí tí kálukú yìí ti wá ń pariwo ẹ̀ ń tẹ káàdì ẹ̀yìn rírò ẹ̀ ní gbogbo náà tí ní gbogbo ilẹ̀ Haúsá. Mùsùlùmí náà tó wá ń kún wọn lọ́wọ́ pẹ̀lú eré burúkú yìí bẹ́ẹ̀ bá ti ké wúrà bàrà bàbá ìtọ́ ń parí sáré ìbáyìí lọ bọ́ ọ́fíìsì nu wọ́n máa dá àwọn èèyàn lóhùn wọ́n máa ń bà kídà àwọn èèyàn jẹ́ wọ́n bá gbàgbọ́ àwọn èèyàn jẹ́. Bẹ́ẹ̀ sì ni tó jẹ́ ọ̀rọ̀ wọn lọ́rùn ni pé èròjà tí wọ́n fi ń ṣe nǹkan wọ̀nyí ò jìnà sí wọn nítorí máa tẹ̀síwájú àkíyèsí lélẹ́yìí ọlọ́mọsàjà gbọ́ra wáyé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.